ètò ẹ̀kọ́ bíbélì èyí tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù ẹ̀. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, a gbàgbọ́ wípé ẹ ti pè gbogbo ẹbí àti ará jọ láti fetí sí ohun tí Ọlọ́run ní fún wa lọ́jọ́ tòní. A darapọ̀ fún ìjíròrò fún ẹ̀kọ́ tọjọ́ òní. Ọlọ́run ti pèsè àwọn méjì tó dáńtọ́ láti gbé àwọn tí a ó gbé yẹ̀wò. Mo kí káàbọ̀ màmá wa ọ̀jọ̀gbọ́n Tóyìn Jẹ́gẹ́dẹ́. Ẹ ṣé atọ́kùn. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Àti bàbá wa Sunday Ọdúnládé, a kí yín káàbọ̀ lórúkọ Olúwa. Ẹ ṣé atọ́kùn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ó dúpẹ́ fún àǹfààní iyebíye tá a ní láti wá kẹ́kọ̀ọ́ lábẹ́ àtẹ́lẹsẹ̀ yín. A gbàdúrà pé ìta ó máa gbé yẹ̀wò lọ́jọ́ tòní, a fẹ́ kẹ́ lò ó láti ṣètò tó péye nínú ẹbí, nínú ìdílé àti nínú ayé olùgbọ́ kọ̀ọ̀kan ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ tàbí tí ẹ ti ń wò wá lórí ẹ̀rọ ayélujára, tí ẹ bá sì fẹ́ béèrè ìbéèrè, ẹ lè kàn sí wa nípa fífi ránṣẹ́ sórí ẹ̀rọ ìgbéléwọ́ yìí 081-471-94733 lẹ́ẹ̀kan sí 081-471-94733. Ìbéèrè yín a kàn lè gbà á ní títẹ̀ ránṣẹ́ sí wa ní, ẹ ò lè bá wa sọ̀rọ̀. Fún ẹ̀kọ́ tọjọ́ òní, ohun tí a fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí kókó ìjíròrò wa náà ni àmì tàbí ẹ̀rí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó, tí ẹ̀ka kókó yìí sì wá jẹ́ ìgbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí àmì ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó. Ibi kíkà wa Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 4 sí 7. Màmá wa, ẹ bá wa kà á. Ibi kíkà náà kà báyìí pé ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ̀, kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mú un bínú, bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú, kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́, a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Éfésù orí 5 ẹsẹ̀ 7 ibi kíkà ìkejì. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Èròǹgbà fún ẹ̀kọ́ tòní ni láti ṣàfihàn pé nígbà tí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún bá wà nínú ìgbéyàwó, ọkọ àti ìyàwó yóò ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn. Ìfáàrà pàtàkì ìgbẹ́kẹ̀lé nínú ìbáṣepọ̀ tàbí ètò ìgbéyàwó kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn. Ó jẹ́ ọ̀kan pàtàkì nínú òpó múléró fún àṣeyọrí nínú ìgbéyàwó. Ìgbẹ́kẹ̀lé jẹ́ ohun kan pàtàkì nínú ìbáṣepọ̀. Bí ẹnìkíní kò bá lè gbẹ́kẹ̀lé ẹnìkejì, ìbáṣepọ̀ náà kì yóò ṣeé ṣe. Tí ènìyàn bá ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, nínú ẹlòmíràn, a rí wípé afẹ́ lè sọ pé ó dára jù fẹ́ lọ. Torí pé ẹni tí ènìyàn bá ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, ó di dandan kó fẹ́ràn rẹ̀ bí a ṣe ń rí. Ẹ̀rí ìfẹ́ èyí tó sì dára jù, òun náà ni ìgbẹ́kẹ̀lé ló jẹ́. Kí ni èyí ń túmọ̀ sí? Ó náà ni pé ńgbà tí a bá wo ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run, a máa ní a fẹ́ Ọlọ́run, bá a bá ṣe fẹ́ Ọlọ́run
náà là ń fi ìgbẹ́kẹ̀lé wa sínú ẹ̀. Bá a ṣe ń fi ìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run bó ṣe ń fara hàn sí, bẹ́ẹ̀ náà ni ìfẹ́ wa sí Ọlọ́run náà ló ń fara hàn sí, bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run gbẹ́kẹ̀lé wa ṣùgbọ́n ó fẹ́ràn wa. Èyí sì jẹ́ kókó òun la ṣe pè ní òpómúléró ìgbéyàwó, nínú ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni, nínú ẹbí, èyí tó ṣe pàtàkì. Láì dènà pénu àti láì fàkókò ṣòfò, ẹ jẹ́ ká lọ sínú ìjíròrò ti ọjọ́ òní, bí àwọn tí Ọlọ́run ti pèsè yóò máa ṣe nànàná náà máa tanná sí ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ sunukun fún ọjọ́ òní. Kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa ọ̀jọ̀gbọ́n Tóyìn Jẹ́gẹ́dẹ́. Màmá, kí ni ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí nínú ìbáṣepọ̀? Nínú ìbáṣepọ̀, bóyá láàrin ẹbí sí ẹbí, ọkọ sí aya, ọmọ sí bàbá, ọmọ sí ìyá, tàbí nínú àwùjọ pátápátá, gbogbo ohun tá a lè pè ní ìbáṣepọ̀, ìgbẹ́kẹ̀lé jẹ́ ìpìlẹ̀. Ó jẹ́ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ fún ìdàgbàsókè àti fún àṣeyọrí nínú ìbáṣepọ̀, bóyá ti ìgbéyàwó ni tàbí ti ará. Ó jẹ́ àmì ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó. A tún lè ṣàpèjúwe ẹ̀ síwájú sí pé ìgbẹ́kẹ̀lé ó túmọ̀ sí ìfọkàntán, ó túmọ̀ sí ìgbàgbọ́ tí ènìyàn kan tó ní nínú ẹnìkejì, ìrètí tí ènìyàn kan tó ní nínú ẹnìkejì. Ó rí irú ẹni bẹ́ẹ̀ torí pé nígbà tí a bá ní ìgbẹ́kẹ̀lé nínú èèyàn, a ti rí i pé irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ẹni tá a lè gbára lé, àti ẹni tá a lè sinmi lé, àti ẹni tó jẹ́ pé a lè wà lọ́dọ̀ ẹ̀ láì bẹ̀rù, láì léwu, ká sì wà ń bẹ̀ ní àlàáfíà. Nítorí náà ìgbẹ́kẹ̀lé ṣe kókó púpọ̀ púpọ̀ nínú ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya àti gbogbo ìbáṣepọ̀ tá a lè fẹ́ mẹ́nu lé. Ẹ ṣé atọ́kùn. Ẹ ṣé màmá wa. Ká wá lọ ní pàtó, tá a bá lọ pàtó nínú ẹbí, bàbá wa Sunday Ọdúnládé, kí ni a lè sọ pé ìgbẹ́kẹ̀lé túmọ̀ sí nínú ayé lọ́kọláya, nínú ètò ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. A lè túmọ̀ sí pé kí aya tàbí ọkọ fẹ́ràn ara wọn, tàbí ní ìgbàgbọ́ tó yè koro nínú ara wọn. Ọkọ tàbí aya tí kò bá ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn kò lè sí ìfẹ́ olóòkan bí ó ti wù ú mọ́. Bẹ́ẹ̀ sì kò lè sí ìgbẹ́kẹ̀lé kankan nínú ìgbéyàwó náà síwájú sí. Ọkọ gbọ́dọ̀ ní sùúrù fún aya rẹ̀ nígbà tí wọ́n bá ní aáwọ̀ láàrin ara wọn, torí pé ọkọ ní ṣe olórí aya gẹ́gẹ́ bí Kristi ṣe orí ìjọ rẹ̀. Yẹn ni pé ọkọ gbọ́dọ̀ ní sùúrù nínú gbogbo, torí kò lè sí kí gbọ́nmi sí ọmọ tó tàbí èdè àìyedè kó má ṣẹlẹ̀ láàrin wọn, ṣùgbọ́n ọkọ nílò láti ní sùúrù gẹ́gẹ́ bí adarí ilé. Yẹn ni pé wọ́n gbọ́dọ̀ ní ìfẹ́ tó ṣe kí ni tó yè kúrò láàrin ara wọn. Ẹ ṣé atọ́kùn. A bá sọ pé ìgbẹ́kẹ̀lé tòótọ́, báwo ni a ṣe lè sọ ìfarahàn rẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè kejì ṣe sọ nínú ìgbéyàwó? Báwo ló ṣe jẹ́ ẹ̀rí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún pípé tí èyí tá a ti dánwò, ìfẹ́ ìbọ̀wọ̀ fún tá a ti dánwò tó sì yege láàrin ẹnìkíní àti ìkejì? Báwo ni ìgbẹ́kẹ̀lé tòótọ́ yìí, báwo ló ṣe jẹ́ ẹ̀mí ẹ̀rí tó dáńtọ́? Màmá wa. Ohun tí ó yẹ ká mọ̀ ò ní pé níbi tí ìgbẹ́kẹ̀lé bá wà, ìbọ̀wọ̀ fún àti ìfẹ́ yóò máa dàgbà níbẹ̀. Ìbọ̀wọ̀ fún àti ìfẹ́ yóò máa tẹ̀síwájú ni. Àti ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún àti ìgbẹ́kẹ̀lé, mẹ́tẹ̀ẹ̀ta ó jọ ranra wọn lọ́wọ́ ni. Tí kò bá sí ìgbẹ́kẹ̀lé, kò lè sí ìfẹ́ tó péye. A lè sọ pé a ní bóyá irú ìfẹ́ míì, but ìfẹ́ yẹn ò lè péye
bẹ́ẹ̀ ni kò lè sí ìtẹríba tó péye. Ẹni tí a bá nígbẹ́kẹ̀lé nínú ẹ̀ á máa fẹ́ràn ẹni ní gbogbo ìgbà, nítorí pé a ti rí i pé ìgbẹ́kẹ̀lé fẹ́ dàbí èso tó jáde láti inú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Òun ló ń fara hàn. Òun ní nǹkan tá a ṣe mọ̀ pé ńgbà tí èèyàn bá lò nífẹ̀ẹ́ èèyàn ẹnu la fi sọ, ṣùgbọ́n nípa ìhùwàsí ẹ̀, nípa ìṣe ẹ̀ la fi máa mọ̀ bóyá lóòótọ́ ìfẹ́ yẹn wà ń bẹ̀. Ìgbẹ́kẹ̀lé wá jẹ́ bí èso ìfarahàn tó lè jáde láti inú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún yìí. Nítorí náà gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Kò sì dára wípé ká fi ọ̀kan sẹ́yìn ká mú òmíràn, ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé yìí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Níbi tó bá wà ìfẹ́ tó péye á wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà sì ni ìtẹríba tó péye á wà ń bẹ̀. Ẹ ṣé atọ́kùn. ẹ ṣé màmá wa. ìyẹn ni pé láì bá sí ìfarahàn ìgbẹ́kẹ̀lé tòótọ́, ohun tá a pè ní ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún gan pàápàá á mẹ́hẹ. Tá a bá wá wò ó, torí pé ìgbẹ́kẹ̀lé yìí tá a ń sọ tó jẹ́ pàtàkì gẹ́gẹ́ bí àkòrí fún ọjọ́ òní, àwọn nǹkan kan yóò wà tó jẹ́ bí ìdènà tó lè má jẹ́ kó rí bá a ṣe fẹ́ kó rí, kó farahàn bá a ṣe fẹ́ kó farahàn, pàápàá nínú ètò ìgbéyàwó. Kí làwọn ìdènà tá a tiẹ̀ lè rí tọ́ka sí? ẹ ṣé atọ́kùn. Àwọn oríṣiríṣi àwọn ìdènà ló pọ̀ tá a lè rí nínú ètò ìgbéyàwó tàbí ìbáṣepọ̀. Lára wọn ni àìsí ìṣọ̀kan. Nígbà tí ó bá ti sí ìṣọ̀kan, èyí lè fa àkùdé láti ní pé kí ọkọ ní ìgbẹ́kẹ̀lé nínú aya rẹ̀. Bákan náà ni pé nígbà tí ó bá ti tún sí ìrẹ́pọ̀ tó dán mọ́rán láàrin lọ́kọláya tàbí láàrin ẹbí, èyí náà lè fa àwọn nǹkan tó lè jẹ́ ìdènà tàbí àìgbọ́ra-ẹni-yé. Nígbà tí ọkọ tàbí aya tí wọ́n bá ti gbọ́ra wọn yé, ara wọn kan yìí lè jẹ́ ìdènà fún ìlọsíwájú àti ìtẹ̀síwájú irú ìgbéyàwó tàbí irú ìdílé bẹ́ẹ̀. Bákan náà, tí ọkọ bá jẹ́ alágàbàgebè tàbí aya jẹ́ alágàbàgebè láàrin ara wọn, eléyìí lè fa àwọn ìdènà. Àìjẹ́ olóòótọ́ sí ara wọn, àwọn kan yìí máa ń jẹ́ ìdènà fún ìdílé tàbí ìgbéyàwó aláyọ̀. Ẹ ṣé atọ́kùn. màmá wa, àfikún wo náà lẹ lè ṣe sí? Àfikún tí mo fẹ́ ṣe sí ni pé ara ohun tó tún fa ìdènà kún àwọn nǹkan tó ti sọ yẹn, ó ní í ṣe pẹ̀lú àwọn gbọ́ ìsọ yìí. Nígbà tí gbọ́ ìsọ yìí tá a bá fún wọn láàyè nínú ìbáṣepọ̀ wa, ó lè fa ìdènà. Àwọn àṣà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu tó pọ̀ ó wà, tó jẹ́ pé ẹni tó bá ti ní àwọn àṣà yẹn tó bá ti gbé sọ́kàn, àwọn obìnrin bọ́n ṣe ń ṣe rèé, àwọn ọkùnrin bọ́n ṣe ń ṣe rèé, kò ní lè ní ìgbẹ́kẹ̀lé nínú ọkọ tàbí aya rẹ̀. So nígbà tá a bá ń wo àwọn àṣà, a gbọ́dọ̀ gbé wọn sí ẹ̀gbẹ́ Bíbélì pé eléyìí tó ń sọ ǹjẹ́ ó bá ìfẹ́ Ọlọ́run mu? Ohun tó ń sọ nípa ọkùnrin tàbí obìnrin, ǹjẹ́ ohun tó bá ìfẹ́ Ọlọ́run mu ni? Tí ò bá ti ń ṣe ohun tó bá ìfẹ́ Ọlọ́run mu, ká má fún wọn láàyè. Bí kò ṣe bẹ́ẹ̀, yóò fa ìdènà. Àìní ìdáríjì ó lè fa ìdènà. Ìjẹgàba ẹnìkan nínú ìgbéyàwó ó lè fa ìdènà láì tiẹ̀ ro bí ẹnìkejì ṣe bóyá ohun tó ń ṣe tàbí ohun tó nílò. Nígbà tí ẹnìkan ò bá rò, tó jẹ́ pé tara ẹnìkan ló ń rò, òun ni ọ̀gá tó ṣà ń jẹ gàba, ìyẹn náà lè fa ìdènà sí ìgbẹ́kẹ̀lé nínú ìgbéyàwó. Then àìṣòótọ́ tàbí màkàrúrù ó lè fa ìdènà. Ohun ìkọ̀kọ̀ tàbí ohun àṣírí, nígbà tí kan nú àwọn ní ọkọ tàbí aya tó bá ń ṣe pamọ́, tó ń ṣe ohunkóhun ní bòńkẹ́lẹ́ tí ọkọ ò mọ̀, tíyàwó ò mọ̀, bóyá ọkọ ló lọ dáko síbì kan àbí ìyàwó ló lọ ralẹ̀ síbì kan, ó lọ kọ́lé síbì kan, ọkọ ò mọ̀.
nígbà tí ọkọ tàbí aya bá mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tán bá nínú ara wọn kó rí bákan kó mẹ́hẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù, níbi tí ìbẹ̀rù bá wà ó lè ṣe ìdènà, bóyá ẹnìkan ló bẹ̀rù ẹnìkejì ju bó ti yẹ lọ, ó lè ṣe ìdènà. Àìgbọ́ra ẹni yé wọ́n ti sọ yẹn fún wa ṣáájú, so àwọn nǹkan wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ló máa ń fa ìdènà. Ẹ ṣé màmá wa, bàbá wa, torí pé a rí i pé ìdènà yìí gan la fẹ́ kọ́ lọ́hùn mú kúrò, òun náà ni bọ́ ṣe ìyànà náà dáradára fún wa yẹn, wípé oríṣiríṣi àwọn nǹkan náà kóra jọ pọ̀ tó ń tako nínú ìgbẹ́kẹ̀lé nínú ara. Wọ́n sọ̀kan pàtó wípé àṣà mo ti mọ̀ mo ti gbọ́ rí tó wọ́pọ̀ bọ́n ṣe máa ń sọ obìnrin ò ṣeé finú tán, ọkùnrin ò ṣeé gbára lé, tá a dẹ̀ dàgbà mọ́ tó ti fẹ́ dàbí pé ó ti kó sọ́pọ̀lọpọ̀ lọ́pọlọ. Bàbá dẹ̀ délé a bẹ̀rẹ̀ sí ṣọ́ra lọ́wọ́ máa ṣọ́ra lẹ́sẹ̀, wọ́n ti ní bókùnrin ṣe ń ṣe leléyìí o, wọ́n ti ní bóbìnrin ṣe ń ṣe leléyìí o. Lọ́pọ̀ ọgbà tá a bá dẹ̀ ti gbẹ̀mí Ọlọ́run láàyè, èṣù á rọra gbabẹ̀ wọlé, á sì mú kí ìdíwọ́ àti ìdènà kó dé bá ètò ìgbéyàwó wa. A gbà ládùúrà pé ibi tí gbogbo irú àwọn nǹkan báyìí bá ti ń kéékèèké yìí, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké yìí ó bá ti ń fara hàn, bàbá bá wa paná rẹ̀ o. A fi ètí ń ṣe òdodo àti òtítọ́ á túnbọ̀ gbé sínú ìgbéyàwó wa. Ní abala ìbéèrè tó kẹ́yìn, wọ́n wá ní ká mẹ́nubà díẹ̀ nínú àwọn àǹfààní tí gbẹ́kẹ̀lé tó lè mú wá nínú ìgbéyàwó. Bàbá wa Sunday Ọdúnládé. Ẹ ṣé atọ́kùn. Gẹ́gẹ́ bí ohun tí atọ́kùn sọ pé ká mẹ́nubà díẹ̀ nínú àwọn àǹfààní ìgbẹ́kẹ̀lé nínú ìgbéyàwó. Àwọn àǹfààní tí èèyàn lè jẹ nínú ìgbẹ́kẹ̀lé ènìyàn lára ẹnìkan sẹ́ni kejì, yálà ní ọkọ tàbí aya, ó pọ̀, ṣùgbọ́n ká mẹ́nubà díẹ̀ lára wọn ní ayọ̀. Ẹni pé nígbà tí ìgbẹ́kẹ̀lé tí ọkọ bá lè ní ìgbẹ́kẹ̀lé nínú aya, táyà ní ìgbẹ́kẹ̀lé nínú ọkọ, ìpé ayọ̀ akúnnú ayé wọn, akúnnú ìdílé wọn, akúnnú ẹbí wọn. Ẹni pé wọn ò ní èrò mìíràn sí ara wọn. Ẹni pé ayọ̀. Bákan náà ni a sọ pé ojú rere abẹ̀ sí máa wọnú ẹbí yẹn wá, tó pé wọ́n ní ìfìmọ̀ṣọ̀kan, wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn, sì jí olóòótọ́ sára wọn. Yẹn ni pé ojú rere a máa wá láti bí gbogbo, yálà lọ́dọ̀ ọmọdé tàbí lọ́dọ̀ àgbà, lọ́dọ̀ ọkùnrin tàbí lọ́dọ̀ obìnrin, pàápàá jùlọ látọ̀dọ̀ Ọlọ́run wá. Bákan náà a tún lè pé àwọn àǹfààní tàbí pé àlàáfíà akún inú ilé yẹn, akúnnú ẹbí yẹn. Yẹn ni pé àlàáfíà máa jọba, kò ní sí báyìí pé àṣẹlẹ̀ ilé ni àlàáfíà máa gbé, a máa gbòòrò nínú ẹbí yẹn síwájú àti kíni o àti síwájú sí. Bẹ́ẹ̀ náà ni ìdàgbàsókè, a ò lè yọ sẹ́yìn nínú àwọn àǹfààní tá a lè rí jẹ nínú gbígbẹ́kẹ̀lé ara ẹni. Yẹn ni pé ìdàgbàsókè a máa dé bá ìdílé yẹn lára àti ní ẹ̀mí. Bákan náà èso ìgbẹ́kẹ̀lé náà ni pé àwọn ọmọ wọn máa ní ayọ̀, wọn máa ní àlàáfíà, wọn máa ní ìtẹ̀síwájú àti ìgbéga ní ẹnu iṣẹ́ wọn. Tó pé nígbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ti gbọ́ra wọn yé, tí wọ́n dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé ara wọn, yẹn ni pé ọmọ ò ní ní ìṣòro bó ti wò ó mọ. Ẹ ṣé atọ́kùn. Màmá wa kílẹ̀ ní bá wa fikún. Àfikún kékeré tí mo ní ò ní pé ìgbéyàwó yẹn gan á fìdí múlẹ̀, torí wípé níbi tí ìgbẹ́kẹ̀lé bá ti wà, ìfẹ́ á wà ń bẹ̀, ìtẹ̀síwájú á wà, ìṣọ̀kan á wà, ìgbéyàwó yẹn á fìdí múlẹ̀. Ẹ ṣé púpọ̀. Ìyẹn ni pé àǹfààní pọ̀ àǹtúrú. Ẹ ṣáà rí i pé à ń tẹnu mọ́ àlàáfíà àti ìdàgbàsókè gẹ́gẹ́ bí àwọn àǹfààní tó lọ́ọ̀rìn. A tiẹ̀ lè sọ wípé níbi tí ìgbẹ́kẹ̀lé bá wà gan pàápàá, àlàáfíà ara, ilé táwọn olóyìnbó máa ń pè ní ara mi dá ṣáká, ó jẹ́ ìdènà sí ẹ̀jẹ̀ ríru,
ara gbígbóná ọgbẹ́ ọkàn àti gbogbo àwọn nǹkan tó tẹ̀lé wá fa ikú òjijì gan ní àwùjọ ènìyàn pàápàá nínú ètò ìgbéyàwó ní ẹnìkọ̀ọ̀kan wa. Àdúrà náà ni wípé Ọlọ́run a lè jẹ́ ká tún ṣe àgbéyẹ̀wò tó lọ́rìn nínú ìgbéyàwó wa láti lè fi ẹsẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ láti lè fi múlẹ̀ sí ní ìkádìí bí a ti ń wò ó. Ṣùgbọ́n tí mo tún rán wa létí bóyá èyí tá a ti gbọ́ ó ṣeé ṣe ká ní ìbéèrè tí a fẹ́ béèrè tàbí àkíyèsí a lè sáré tẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí àfọ́n nọ́mbà yìí 081 òdo ẹ̀jọ 471 ọ̀kan ẹ̀rin 94733 ẹ̀sán ẹ̀rin èje ẹ̀ta ẹ̀ta. ní ìkádìí, ǹjẹ́ o wà nínú ìbáṣepọ̀ tàbí ìgbéyàwó níbi tí kò sí ìgbẹ́kẹ̀lé, bóyá níṣẹ́ tó ń ṣe gan ni, ṣùgbọ́n ní pàtàkì nínú ẹbí, ṣé ìfọkàntán oníṣẹ́ òun fara hàn, ṣó jẹ́ ohun tí ìmúlọ́kùnkúndùn, ṣé ó jẹ́ ohun tí ó ṣòro fún ọ láti gbẹ́kẹ̀lé aya rẹ tàbí ọkọ rẹ, tàbí ṣé o máa ń fi ìgbà gbogbo béèrè fún ẹ̀rí ìdánilójú láti ọwọ́ ọkọ tàbí aya rẹ, yẹn ni pé tí o bá lè sọ ní pàtó ẹni tó ń bá sọ̀rọ̀, ta ló ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ kìíní yẹn, ta ló ń sọ̀rọ̀ sí ní kọ́rídọ̀ yẹn, ta ìwọ àti ta lẹ́jọ́ sọ̀rọ̀ nínú ọjà, tí o bá ti lè mú ẹ̀rí wá wàhálà dé. Ìbéèrè tán béèrè lọ́wọ́ wa nìyẹn, tàbí gẹ́gẹ́ bọ́n ti tọ́ka wa a ní ìfọkàntán pípa aya mi ò lè ṣe mí níbi, pé ẹ̀rù ò bà mí, mo ní ìfọkànbalẹ̀ lórí ohun táya mi lè ṣe, lórí ohun tọkọ mi lè ṣe tàbí ohun tó ń ṣe bí mi ò tiẹ̀ sí ń bẹ̀. Àwọn ìbéèrè ńlá ẹ̀ náà ni ká máa gbéyẹ̀wò gẹ́gẹ́ bí lọ́kọláya nínú ẹbí, láti wò ó bóyá ó ń ṣokùnfà ó sì mú kí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ẹbí wa kó lọ́ọ̀rìn sí. Wọ́n ní bí ìdáhùn sí ìbéèrè yìí bá jẹ́ rárá, ìyẹn tí ò rí bẹ́ẹ̀, ìyẹn túmọ̀ sí pé ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún kò sí nínú ìgbéyàwó yẹn o. Á ṣòro kífẹ́ lè fara hàn bí gbogbo ohun tá a bá wò pé rárá o, mi ò rò pé mo lè gbọ́kànlé ọkọ kan o, mi ò lè gbọ́kànlé ìyàwó kan o, kó wá fọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu bá a ṣe máa ń ṣe, kó wá dojú mi bolẹ̀ ní ọ̀sán gangan tàbí ní ìrọ̀lẹ́ gangan tàbí ní òru gangan bá a ṣe máa ń sọ. Ẹ̀rí pé wàhálà wà, a lè sọ pé fẹ́, a lè sọ pé bọ̀wọ̀ fún tó péye ó wà nínú ìdílé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tẹ́kọ̀ọ́ ẹ̀ wà fún náà ni pé ká lè ṣàgbéyẹ̀wò, ká lè ṣe àtúnṣe, ká lè béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run, ká sì lè rí ẹ̀rí àrídájú wípé ìgbéyàwó wa ó gbókun àtagbára. Ìgbéyàwó wa lórúkọ Jésù á gbókun àtagbára tó yẹ o. Níparí, màmá wa, wọ́n mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ ní ọ̀rọ̀ pàtàkì kan tẹ́ fẹ́ jẹ́ káwọn tẹ́ fẹ́ fi tó àwọn olùgbọ́ tẹ́ fẹ́ fi gbọ́ tó wọn létí. Ohun tí mo fẹ́ sọ ò ní wípé ní pàtàkì àti ọkọ àti aya ká kọ́kọ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run, ká má ṣe tẹ̀ sí ọ̀nà tara wa nínú ohun gbogbo tá a bá ṣe, ká mọ̀ pé Ọlọ́run ló lè ràn wá lọ́wọ́. Ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó kò sẹ́ni tó lè dá ṣe, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, bó tiẹ̀ jẹ́ pé a lè máa wò ó pé nǹkan tẹ́ni ṣe ó nira fún mi láti dáríjì, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí a bá pe Ọlọ́run sínú ìgbéyàwó yẹn tá a sì ń tẹ̀síwájú láti máa pè é lójoojúmọ́, Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti lè máa ní ìgbẹ́kẹ̀lé nínú ara wa,
kí ẹbí wa kó lè túbọ̀ máa tẹ̀síwájú, kí ayé wa kó lè túbọ̀ máa tẹ̀síwájú, kí àwa pàápàá ní ìgbẹ̀yìn ohun gbogbo ká lè jèrè ìjọba Ọlọ́run. torí ohun tó lè tètè mú yàn pàdánù ìjọba Ọlọ́run jù tí èèyàn ò bá kíyèsára ó ní ọ̀rọ̀ ìgbéyàwó àti ìgbẹ́kẹ̀lé nínú ìgbéyàwó. mo gbàdúrà pé Ọlọ́run á ràn wá lọ́wọ́. bàbá wa mo mọ̀ pé náà ní ó tẹ̀ jẹ́ ọ̀rọ̀ kan ẹ fẹ́ tún sọ àwọn olùgbọ́. ní àfikún ráńpẹ́ ó ní wípé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbèrò láti di lọ́kọláya tí wọ́n sì wà ní ojú ọ̀nà, ó ní pé ohun tí a ń gbà wípé ìgbẹ́kẹ̀lé nínú ara wọn ó ṣe pàtàkì, ó ṣe kókó, pàápàá jùlọ kí wọ́n mú ìfẹ́ àti ìgbẹ́kẹ̀lé àti pàtàkì ní ọ̀kúnkúndùn. ìrìn àjò náà sí kí ni ó lè ṣe ẹni tó fẹ́ wọ́ tàbí pé kò fẹ́ gún, ṣùgbọ́n ju bó ẹ lọ wọ́n gbọ́dọ̀ ní ìfẹ́ tó péye láàrin ara wọn. nígbà tó bá ní ìfẹ́ tó péye wọ́n á lè ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn. bákan náà àwọn tó pé ó ti wà ní inú ìgbéyàwó tipẹ́tipẹ́, mo tún gbà wọ́n ní ìyànjú tàbí ìmọ̀ pé kí wọ́n tún tẹ̀síwájú láti jẹ́ kí ìfẹ́ kó máa jọba ní àárín ẹbí wọn tàbí inú ìdílé wọn. pàápàá jùlọ kí wọ́n gba ìfẹ́ Ọlọ́run láàyè tí ń ṣe àmì pípé. gbogbo àdúrà pé Ọlọ́run náà rẹ̀ á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi. ilé tí ìfẹ́ ò bá ti jọba ní ibẹ̀, Ọlọ́run fún rẹ̀ á gbìn ìfẹ́ sí ibẹ̀, á sì jẹ́ kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé tòótọ́ nínú ara wọn. ẹ ṣé atọ́kùn. fún ìrònú wa, nígbà tí ìgbẹ́kẹ̀lé bá sọnù gbogbo nǹkan ni ó sọnù. ṣé ohun gbogbo tí ó wà ní ipa tìrẹ láti ní ìgbẹ́kẹ̀lé nínú ẹnìkejì rẹ ní pé ká ṣepá wa ká ṣiṣẹ́ fún. ẹsẹ̀ àkọ́sórí wa Éfésù orí 5 ẹsẹ̀ 27 ẹ ó máa kà tẹ̀lé mi. ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀, ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún èyí tí ẹ ti fàwòrán rẹ̀ hàn wá nínú ìjíròrò tọjọ́ òní. jẹ́ ṣe la gbà ládùúrà ẹ̀mí láti gbẹ́kẹ̀lé, láti fọkàn tán ara ẹni nínú ètò ẹbí àti ìgbéyàwó, ẹ túbọ̀ gbé sókàn àyà wa. àmín. ẹ jẹ́ kí iná ìfẹ́ kó máa ru sókè. àmín. ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ ìbọ̀wọ̀ fún kó máa gbòòrò sí i. àmín. kẹ́bí kọ̀ọ̀kan kó gba òkun tó tọ́. àmín. ògo ni fún orúkọ yín o. hallelujah. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.